Mbadele arolu, mbadele arolu, mbadele arolu, mbadele arolu. Odò lọ́rọ̀ tí ó dá o, mbadele arolu. Dúdú Yẹmí torí ìta ni mo ṣe ń ṣe lẹ́yìn náà. Èmi tó yà lájà Rúkàyát Àìná náà ni. Àbẹ̀kẹ́ ọmọ Rólú ní ṣọjọ́ bí lónìí o. Alhaja wa Rúkàyát Àìná ẹ mọ̀ pọ́ ọdún ẹ̀kú yèédún. Ìyá àdínì ti gbogbo Georgia. Mo ní lọ́lá ọlọ́run ọba ẹ̀ kúkú ní fọdún eléyìí ṣàṣe. Aya Honorable Wàsíù Oyèdìran Àìná ẹ kú ọdún ẹ̀kú yèédún o. Mama Abdulrazak happy birthday to you o. Mama Kudus may you live long and prosper. Mama Fọlárin, Mama Rihanna ti Mama Georgia, Mama Yetunde. Mo ní tó bá di wọ́nyá ọmọdún kẹrin bí jọgbà ń tẹ̀tẹ̀ ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ̀ ńlẹ̀ alákẹ́dùn. Adijat Akíntàndé náà ló gbé mi wá sí gbàgede. Ó ń pẹ́ Dúdú Yẹmí wá bá ń koríkì ẹni mi kórí mi ó sì mọ̀ wú. Àbẹ̀kẹ́ ṣó wá ní máa ń ṣó. Mo lẹ́rẹ̀dìlé àwọn bàbá tó bí ọlọ́mọ Alábẹ̀kẹ́. Ebi wọn lọmọ aláàrán ọmọ ológbòjọ ọmọ àríkẹ́ ńlá yán gbọ̀ngàn ọmọ òjò pálámi ọkà yọ láìláì. Àbẹ̀kẹ́ o, Àbẹ̀kẹ́ o, Àbẹ̀kẹ́ o. Mo ní wọ́n lọmọ òjò wẹ́líwẹ́lí ńlẹ̀ Arólú ọmọ aláàrán ológbòjọ ọmọ Arólú ọmọ Sàláwù àti Kàrímù. Ìlọrin Àfọ̀njá ọmọ ẹnu dùn jù yọ lọ. Akéwùgbọ́lá ni wọ́n ń jẹ́lé àwọn bàbá rẹ̀. Mo lákéwùgbọ́rẹ́ ni wọ́n ń jẹ́lé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin lọ́mọ à ń fi kálámù dá wọn lẹ́kọ̀ọ́ à ń ṣe kọ́ńdú kọ́ńdú kọ́ńdú. Ọmọ Ìlọrin Àfọ̀njá ọmọ ẹnu dùn jù yọ lọ. Àbẹ̀kẹ́ ó ṣọdún ọdún nìyí o. Mo ní lọ́lá ọlọ́run ọba lọ́lá olódù ọmọ rẹ̀. Òní ròǹgbé sọnù láyé bí ó ṣe bí ọmọ. Ọ̀rọ̀ gbogbo tí ń pa ọ́ lẹ́rìn ọlọ́run ọba oníjẹ́ pa ọ́ lẹ́kọ̀ọ́. Ọ̀nà gbogbo